wọ́n bá wa ṣe welcome address. Wọ́n máa gbé kíní kan ní àtàlí. Àtàlí kì í á kí wọlé àwọn bàbá tí wọ́n tún wọlé. Imam
Alhamdulillah. Alhamdulillah. Oh yeah, somebody you know, oh you go. Somebody you know, I didn't know why we want that number one. Our assignment here, everybody sit down. Ajiro. Oya, ẹjọ́ máa wo torí Ọlọ́run. Adesoye. Okay. Ẹ̀yin náà adùbẹ̀ fún lọ́wọ́. Baba Akala fún àwọn àṣepọ̀ nínú ìlúwọ̀ afẹ́sọ̀rọ̀ náà ni. Alájí wa jìmí làwọn àgbọ̀. Náà wọ́n fún wa. Bóyá ìdílé torí Ọlọ́run ṣé wọ́n ti wé ìdílé tó wá kí àwọn bàbá kan lè pe ẹlòmíì. Óyá màmá tó tẹ̀lé Ajílẹ̀ Yusuf. Màmá wa tó tẹ̀lé ọwọ́ bàbá ní owó ìkíni wa. Óyá màmá tó tẹ̀lé. Ká lọ bá jìnnà síwù Ìmáàmù Balógun Adesoye mama wa Alhaja Hamdala Olúwatóyìn Abdallah ẹ dákun àjọyọ̀ agbẹ́kìnní. Adesoye
Àwọn assignment yẹn ẹ̀rí bẹ́ẹ̀ ṣe dá o. Alẹ́ ló bá yọ níta. Ajírọ̀. Ó yá ẹjọ́ máa wo torí Ọlọ́run. Adesoye. Okay. Ẹ̀yin náà àdùbẹ̀ fún lọ́wọ́. Baba akáwọ fún àwọn àṣòwò nínú ìlú Adesoye náà ni. Alájí wa jìbí làwọn àgbọ̀. Wọ́n fún wa. Bóyá ìdílé torí Ọlọ́run ṣé wọ́n ti wé ìdílé tó wá kí àwọn bàbá kan lè pe ẹlòmíì. Ó yá màmá tó tẹ̀lé Ajiye Yusuf. Màmá wa tó tẹ̀lé ọwọ́ bàbá ní owó ìkíni wa. Ó yá màmá tó tẹ̀lé. Ẹjọ́ torí Ọlọ́run ayẹ̀dá ẹjọ́ ayẹ yìí ẹjọ́ ayẹ̀dá ìpínlẹ̀ torí Ọlọ́run ẹjọ́ lọ jòkó ayẹ̀dá lọ jòkó ẹjọ́ lọ jòkó fúnra wa. Ọmọ àlágà àti àwọn ká lọ bá jìnnà síhù ìmọ̀mù balógun Adesoye. Mama wa Alhaja Hamdala Olúwatóyìn Abdallah